A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àwọn àgbààgbà àti adarí ilẹ̀ Ìgbò ti sọ wípé bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ẹni pe ara rẹ̀ ní Prime Minister fún ilẹ̀ Biafra tí ó fara ṣoko sí orílẹ̀-èdè Finland, Simon Ekpa, lórí ẹ̀sùn ìwà dàlúrú kìí ṣe ojútùú sí ìṣòro ààbò tó ń dojúkọ ẹkùn gúúsù. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn ìbá fi Ekpa sí ẹ̀wọ̀n, ìyẹn kò tún irun kankan lára ìṣòro àyàfi bí wọ́n bá yọ̀ǹda adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu. Wọ́n ní ohun tí ó lè ṣe àdínkù ìṣòro ààbò ni kí wọ́n yọ̀ǹda Kanu mú Simon Ekpa wá sí orílẹ̀-èdè Nàìjíríà kí ó wá jẹ́jọ́ lórí gbogbo ìṣekúpa tí ó pètepèrò ní ẹkùn wọn. Ọ̀gbẹ́ni oníṣòwò kan ní ìlú Awka, ìpínlẹ̀ Anambra, Kingsley Okanome, fi ìdùnnú rẹ̀ hàn sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú Ekpa. Ó ní òun ni ó ti ń dá gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní gúúsù ìlà oòrùn sílẹ̀. Bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ní Nnewi ẹni ọ̀wọ̀ Jonas Benson Okoye náà sọ níbi ìsìnkú Sínátọ̀ Ifeanyi Ubah bí ó ti rọ ìjọba ilẹ̀ Finland wípé kí wọ́n fi ọwọ́ líle mú Ekpa bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní onípáǹle ènìyàn. Ó ya bíṣọ́ọ̀bù lẹ́nu wípé Ekpa tí ó wá láti abúlé kan ní ìpínlẹ̀ Ebonyi kò fi tipátipá mú wọn ní ìlú rẹ̀ kí wọ́n jókòó sílé fún gbogbo ọjọ́ ajé, tí ó fi jẹ́ àwọn apá ẹ̀yà kan ní ilẹ̀ Ìgbò ló ń fi tipátipá fìdí wọn mọ́lẹ̀ ní gbogbo ọjọ́ ajé. Ó ní àwọn wọ̀nyí fẹ́ ìjàǹgbara fún ilẹ̀ Biafra. Kí wá ní ìdí tí wọ́n fi ń ṣekú pa ara wọn lórí ọ̀rọ̀ Biafra? Wọ́n ba ọrọ̀ ajé ilẹ̀ Ìgbò jẹ́, ọkàn ìjọba ìpínlẹ̀ ò balẹ̀. Kí gbogbo wọn jọ fi ọwọ́ sowọ́pọ̀ gbárùkù ti ohun tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Finland. Àwọn nífẹ̀ẹ́ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo lórí ìròyìn Fred Itua ti ní ó fẹ́ẹ̀ tó 500 ọkọ̀ ìjọba ìpínlẹ̀ Edo tí yóò sì di àwátì. Ìròyìn jábọ̀ wípé síwájú àkókò yìí ni Okpebholo sọ wípé 200 ọkọ̀ ni wọn kò rí tí yóò mú gbé ìgbìmọ̀ dìde láti rí àwọn ọkọ̀ wọ̀nyí gbà padà pẹ̀lú àwọn ohun ìní ìjọba yòókù. Ṣùgbọ́n lónìí ni Itua ṣàlàyé wípé nínú ìròyìn tí ìgbìmọ̀ tí Kelly Okugbuwa darí ni wọ́n ti jábọ̀ fún wípé ọkọ̀ tó sọnù pọ̀ ju iye tí wọ́n kọ́kọ́ lérò lọ. Títí di òwúrọ̀ yìí, ìgbìmọ̀ ti rí ọkọ̀ 10 gbà padà, gẹ́gẹ́ bí Itua ti sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lówùúrọ̀ yìí. Itua tẹ̀síwájú wípé ìgbìmọ̀ yìí tọpinpin ọkọ̀ 21 dé ilé onípò pàtàkì kan nínú ìṣèjọba àná. Bákan náà ni wọ́n tọpinpin àwọn mìíràn dé ilé àwọn òṣìṣẹ́ ìjọba gómìnà àná Godwin Obaseki. Itua fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n bá Okpebholo ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọn kò ní ọkọ̀. Èyí túmọ̀ sí wípé Okpebholo kò rí un jogún lọ́wọ́ Obaseki. Láti ọjọ́ díẹ̀ tí Okpebholo ti gba ipò ní oríṣiríṣi awuyewuye ti ń bẹ́ sílẹ̀ bí Obaseki ṣe ẹ̀sùn wípé Okpebholo mọ̀ọ́mọ̀ tàbùkù rẹ̀. Ó ní èyí ṣe àpẹẹrẹ wípé kò ní ìgbáradì àti darí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àgbà ọ̀jẹ̀ elder statesman àti adarí ilẹ̀ Ìjọ olóyè Edwin Clark ti ṣe ẹ̀sùn wípé ààrẹ àná Muhammadu Buhari àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àná Àgbàmọ̀fin Abubakar Malami jọ pawọ́pọ̀ yẹ̀yẹ́ adájọ́ àgbà àná adájọ́ Walter Onnoghen. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Clark, Buhari fi tipátipá yọ Onnoghen nípò kí àṣírí màdàrú tí wọ́n fẹ́ ṣe nígbà ìbò ààrẹ ọdún 2019 má bàa tú. Nínú lẹ́tà tí Clark kan ránṣẹ́ sí adájọ́ àgbà adájọ́ Kudirat Kékeré-Ekun lánàá ni ó ti gbóríyìn fún ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó kéde wípé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Onnoghen kò lẹ́sẹ̀ nílẹ̀ lẹ́yìn tí wọ́n ti yanjú ọ̀rọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀. Ó bu ẹnu àtẹ́ lu bí Buhari ṣe yọ Onnoghen nípò, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé agbára ìyànsípò àti ìyọninípò wà lọ́wọ́ ààrẹ, ìgbìmọ̀ ìdájọ́ àti ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀. Bákan náà ni adarí ìjọ yìí rọ ààrẹ Bọ́lá Tinubu kí ó má fi ààyè gba àwọn tó ń fi ọwọ́ ọlá gbáni lójú nínú ìṣèjọba rẹ̀, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwé òfin kò fi ààyè gba àṣẹ amúnitì títí láé fún ààrẹ àná.
Clark ṣàlàyé wípé lónìí ọ̀pọ̀ oníwà ìbàjẹ́ ààrẹ àná ló wà lóde tí wọ́n fi ẹ̀sùn kan àwọn tí wọ́n gba ipò lọ́wọ́ wọn wípé wọ́n ń hu ìwà ìbàjẹ́ láì wẹ̀yìn wò láti mọ irúfẹ́ itú tí àwọn náà pa nígbà tí wọ́n wà lórí oyè, tí ó ṣe wípé kò sẹ́nijẹ́ fi ọwọ́ kàn wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin ará ilẹ̀ Amẹ́ríkà kan ti ṣàlàyé bí àwọn ọmọ Nàìjíríà oníjìbìtì orí ẹ̀rọ méjì Yahoo Boys ṣe lù ú ní jìbìtì ọ̀pọ̀lọpọ̀ owó lórí ọ̀rọ̀ fífẹ́ romance scams. Bákan náà ni obìnrin tí ó lé ní 50 ọdún yìí kéde ìfẹ́ rẹ̀ sí àwọn ọkùnrin Nàìjíríà bí ó ti ní àwọn ni ó rẹwà tí wọ́n dùn ún wò lójú jùlọ ní gbogbo àgbáyé pẹ̀lú gbogbo ìjákulẹ̀ tí ó dé bá a. Nínú fọ́nrán kan tó gba orí ẹ̀rọ ayélujára lánàá ni obìnrin yìí ti sọ̀rọ̀ lórí bí ó ṣe ṣe alábàápàdé oníjìbìtì kan lórí TikTok ní ọdún 2020. Ó ṣe àfihàn àwòrán ọ̀dọ́mọkùnrin ọ̀hún àti àwòrán tí ó fi ń ṣe iṣẹ́ jìbìtì. Ó ní àṣírí ọmọkùnrin yìí tú pẹ̀lú àfẹ́sọ́nà tí ó ń gbèrò àti ṣe ìgbéyàwó pẹ̀lú lẹ́yìn tí ó ṣèèṣì pe aago obìnrin yìí pẹ̀lú nọ́mbà ọmọkùnrin yìí ní Nàìjíríà. Ìyá yìí ṣàlàyé wípé fún oṣù mẹ́wàá ni òun fi wà pẹ̀lú ọ̀dọ́mọkùnrin yìí, ṣùgbọ́n ó mú gbogbo rẹ̀ sùn pẹ̀lú bí ó ṣe ń fi gbogbo ìgbà béèrè owó. Lọ́jọ́ kan, ọkùnrin yìí ṣèèṣì pè é pẹ̀lú nọ́mbà Naija ló bá tún parọ́ wípé ọ̀rẹ́ òun kan ni ó ní nọ́mbà. Nígbà tí gbogbo rẹ̀ wá sùn tí òun kò fẹ́ bá a ní nǹkan ṣe mọ́ ni ọ̀gbẹ́ni yìí ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ wípé òun ti ṣetán àti ṣe ìgbéyàwó, òun sì gbàdúrà fún un kí Ọlọ́run fi adùn sí ìgbéyàwó rẹ̀. Ìrírí rẹ̀ kejì dá lórí ọ̀dọ́mọkùnrin kan tí ìyẹn náà lù ní jìbìtì ọ̀pọ̀lọpọ̀ owó. Gbẹ̀yìngbẹ́yín ni ìyẹn náà jẹ́wọ́ wípé òun nílò owó yìí láti fi tọ́jú ìyá rẹ̀ tó wà lórí àkéte àìsàn, tí Ọlọ́run sì ti ṣe é tí ìyá ti gbádùn. Ó ní gbogbo ìgbà ni ó máa ń dúpẹ́ lọ́wọ́ òun fún ìrànlọ́wọ́ tí òun ṣe fún un lórí ilé ìwé rẹ̀ àti ìyá rẹ̀. Èyí kò sì bí òun nínú nítorí òun mọ̀ wípé nǹkan gidi ni ó fi owó ṣe. Ó yàtọ̀ sí tẹni àkọ́kọ́ tí òun rí bó ṣe ń náwó yàlàyòlò lóde àti ní ilé ijó. Ju gbogbo rẹ̀ lọ, ìyá yìí ní òun ṣì ní ìfẹ́ àwọn ọkùnrin ilẹ̀ Nàìjíríà. Ó wá gba ìmọ̀ràn kí wọ́n ṣọ́ra fún àwọn ọkùnrin wọ̀nyí nítorí bí kò ṣe rọrùn fún wọn náà ni kò ṣe rọrùn fún àwọn obìnrin Amẹ́ríkà, pàápàá jùlọ àwọn tí wọ́n ń dá gbé. Síwájú àkókò yìí ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ń gbógun ti àwọn oníjìbìtì orí ẹ̀rọ káàkiri orílẹ̀-èdè. Nínú oṣù karùn-ún ọdún 2023 ni alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ṣe àfihàn wípé àwọn 3,175 oníjìbìtì ni àwọn bá ṣe ẹjọ́ tí àwọn sì rí ó lé ní 156 bílíọ̀nù náírà láàrin ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 àti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2024 lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu gorí oyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ń wá arábìnrin kan tí ẹnikẹ́ni kò mọ orúkọ rẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó já ọmọ ìkókó jù sílẹ̀ níwájú ilé ìwòsàn Blessed Clinic tí ó wà ní Òru-Ìjẹ̀bú, agbègbè ìjọba ìbílẹ̀ Àríwá Ìjẹ̀bú, ìpínlẹ̀ Ògùn. Ìròyìn jábọ̀ wípé láàrin aago 7:15 ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì ni wọ́n já ọmọ tí kò tíì lé ju 40 ọjọ́ tí wọ́n bí jù sílẹ̀. Lójú ẹsẹ̀ ni ẹni ní ilé ìwòsàn bẹ̀rẹ̀ ìtọ́jú ọmọ yìí kí ó tó lọ fi tó wọn létí ní àgọ́ ọlọ́pàá Òru. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá sọ fún akọ̀ròyìn wípé ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ àwọn tí ó wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí. Jíjá ọmọ jù sílẹ̀ ní òpópónà àti orí àkìtàn kì í ṣe tuntun lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọdún 2022, ìròyìn jábọ̀ ẹ̀sùn ọmọdébìnrin tí kò lè sọ̀rọ̀ tàbí rìn tí òbí rẹ̀ já jù sílẹ̀ síwájú ṣọ́ọ̀bù kan ní òpópónà Tajudeen Bello lójúnà Gíwá Òkè-Àró, ìpínlẹ̀ Ògùn. Ilé àwọn ọmọ aláìlóbìí kọ ọmọ yìí kí wọ́n tó já jù sílẹ̀ sí àgọ́ ọlọ́pàá ní Àgbàdo níbi tí wọ́n ti gbà á kalẹ̀. Bákan náà, nínú oṣù kínní ọdún yìí ni ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú Olúbùnmi Àjàyí, ẹni 30 ọdún, bí ó ṣe gbìyànjú àti ju ọmọ rẹ̀ ọmọ oṣù 5 sínú odò kan ní Rẹ́mọ, Ṣàgámù.
ọpẹ́lọpẹ́ ọ̀gbẹ́ni kan Olúṣọlá Ṣónáyà tí ó wà nítòsí tí ó tètè súré gba ọmọ náà kalẹ̀ lẹ́yìn tí ìyá rẹ̀ jù ú sínú odò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.